èyàn sìn Ọlọ́run ó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wá kí a páyọ Ọlọ́run ká máa pé ó kọ́ yá ìjọ kan bọ̀ tá ń lọ bá Ọlọ́run káwọn àjẹrù wa ní gbogbogbà bílẹ̀ bá ti ń súbẹ̀rẹ̀ bá ti ń má àsìkò tó náà ẹ̀rí lọ́wọ́ ọ̀sẹ̀ tó lọ àmọ́yà àwọn èèyàn láńlá ó náà ni wọ́n lọ àmì ìjìnà àmì ìsúnmọ́ ọ̀kanú àwọn àfà ní ilẹ̀ Saudi Arabia àfà dáadáa ni ó ti hẹ́ẹ̀dì Jamia Islamiyya fáwọn ọdún gbọ́ọ̀rọ̀ wọ́n túfọ̀ pé wọ́n kú tí a bá rí bí àwọn èèyàn sí nífẹ̀ẹ́ bàbá ètò ìyá mọ̀ pé ọlọ́ọ̀bá ọba ni bá ní foríjì wọn bá ní kán bá ní gẹ̀wọ́n ní ìrọ̀lẹ́ àná ọ̀kanà ọmọ ìyá wa náà pé màmá wọn jáde láyé àbẹ̀ ọlọ́ọ̀bá bá ní foríjì wọn àwọn tí gbogbo dá ti lókù lọ́rùn ọlọ́bá ní foríjì àwọn òkú wa wátá wá sẹ́kù láyé náà ọlọ́mọ ti mọ̀ ákùn bẹ́bàá kíkà náà sí dáadáa sí tánà bàbá tán jíkà tán sórí dáadáa ẹ̀rí kí àwọn èèyàn máa dà lóró kí a mú wà bàjẹ́ ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá olófèlé lórí aníwà àwọn tọ̀sára olófèlé lórí ìwà bàjẹ́ wọ́n ń pè ìwà kan ní alìhìrọ́ọ̀bà wal muharibun o náà ni gbogbo wàtá bá ń hù tí ó fi ìlú lọ́kàn balẹ̀ iná ń pè ní hìrọ́ọ̀bà gbogbo ìwà táwọn èèyàn bá ń hù ní ìlú tí ó fi ìlú lọ́kàn balẹ̀ bóyá àárín ni láàrin pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ bóyá fẹ́ sùn ni láàsùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ọ̀sán ni àárọ̀ ni òru ni àrífọ̀kànbalẹ̀ àìnífọ̀kànbalẹ̀ wá jùra wọn lọ ìbẹ̀rù náà jùra wọn lọ ìtọ́fẹ́ ẹjọ́ ládùúgbò wáyìí o náà ni àwọn nǹkan tàà bá ń yí ẹbágbọ́ta bá ń sọ̀rọ̀ security lásìkò wáyé nílùú wáyé lọ́wọ́lọ́wọ́ wọ́n máa dákọ̀ Boko Haram wọ́n máa dákọ̀ bandit wọ́n máa dákọ̀ kidnappers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ armed robbers bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan tàà ń dákọ̀ yìí a rí pọ̀ jùra wọn lọ tí a bá sì bá wọn pàdé wọ́n jùra wọn lọ ní last week wọ́n jù kí náà sí ní social media pé àwọn kan travel ní express Èkó sí Ìbàdàn pé àwọn kan yọ sí wọn wọ́n pa driver òun àti ìyàwó ẹ̀ nẹ́ni wà ní mọ́tò wọ́n pa ọkọ wọ́n gbé ìyàwó lọ wọ́n tó pa àwọn èèyàn míì kò tí ìkan àwọn kan tó ń ṣẹlẹ̀ ní Sokoto ní Kebbi ní Borno ní Yobe ní East ní tó pé láwọn àdúgbò yẹn kí ní ẹ lè jù àdúgbò tí wọ́n ń bí lọ kí wọ́n lè ṣe sọ kí lè ṣe sọ ààyè máa sọ gbogbo ìgbà Islam nìkan ló palẹ̀ kì ní ẹmọ́ kò sáànú ń bẹ Islam ò sáànú wọn ṣùgbọ́n Islam fẹ́ kí ìjọba lágbára ọwá tábákà tí a kan tí a bá wa Ustaz Said Awase ń pè ní al-Islam istiman wal istikdam al-quwwa bóòlá sí lo agbára yìí inú bí tí a máa lo agbára sí agbára ìlú o náà ni láti kásẹ̀ àwọn aburú ilẹ̀ ó sì pàtàkì gan kò gbọ́dọ̀ sí àwọn kan nínú ìlú tí ìjọba lágbára wọn ọ̀ká wọn kò gbọ́dọ̀ sí báwọn kan ń bẹ tí pá ìjọba ọ̀ká rà
ìjọba yẹn ò rẹ́sẹ̀ jókòó nìyẹn. Níbi a wá ti ní ìjọba rere, àwọn kan ò gbọdọ̀ dàlúrú kíjọba má dá wọn lẹ́kun tí kódà kò gbọdọ̀ pẹ́. Inú wọn náà látọ́ ń pè ní Bugatti, àwọn tí sábẹ̀ gba ìjọba túláàsì. Gbogbo náà ní òun èjẹ́ kí ìlú ní ààbò lásìkò Ànábì sọ̀sọ̀lá. Táwọn kan hurú wà bẹ́ẹ̀, Ọlọ́run sọ Al-Qur'ani kalifa Ànábì. Ó ti dòfin lọ láíláí. Kí ni òfin náà? Suratu Ma'idah, Quran chapter 5, ayah 36-34, ayah méjì náà ni. Ọlọ́run ní innama jaza'u alladhina yuharibuna Allaha. Ọlọ́run ní ẹ̀san àwọn èèyàn tí a gbé ogun dìde sọ́lọ́run wa rasulahu, tí a gbé ogun dìde sójíṣẹ́ rẹ̀. Kí ni túmọ̀? Àwọn tí wọ́n fẹ́ kí àlàáfíà tọ́lọ́run fẹ́ fáyé, àlàáfíà tí a náà fẹ́ fáyé, tí wọ́n fẹ́ kí àlàáfíà yẹn wà, wọ́n ń pè ní yuharibuna Allaha wa rasulahu, wọ́n ń jẹ́ Ọlọ́run bá àjẹ́ lógún. Ọlọ́run wá tún tẹ̀síwájú, wẹ̀sàáwọ́nà fil ardi fasada, tí wọ́n ń dá ìbàjẹ́ sórí ilẹ̀. Ọlọ́run ní kí lẹ̀san wọn? Àkọ́kọ́, Ọlọ́run bá ó mú ìjìyà mẹ́rin wá tí wọ́n fẹ́ kí ìjọba sí lé lórí. Àkọ́kọ́, ayùkọ̀ tálù kí wọ́n pa wọn nípakúpa. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀sọ̀ lábò tàbí kí wọ́n kàn ọmọ gí. Ẹlẹ́ẹ̀kẹta, ọ̀tùkọ́ta aydihim wa arjuluhum min khilaf, tàbí kí wọ́n gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn nípasípayọ, kí wọ́n gé ọwọ́ ọ̀tún àtẹsẹ̀ òsì. Ìpasípayọ nù. Kí wọ́n gé ọwọ́ òsì àtẹsẹ̀ ọ̀tún. Ìpasípayọ nù. Ẹlẹ́ẹ̀kẹrin, aw yunfaw minal ard, tàbí kí ẹ lé wọn kó lórí ilẹ̀. Àwọn àfáà tún yẹ sọ oríṣẹ́ ọ̀nà, inú ẹni pé ẹ fi wọ́n sí àjálẹ̀, wọn àgbọ́dọ̀ fojú kan sánmà tí wọ́n fi kú. Wọ́n á kọ́lé nínú sàlẹ̀ẹ̀lẹ̀ ọ̀dọ̀ gánàdọ̀ wà ń bẹ̀, ẹ̀tì wọ́n bẹ̀, wọ́n gbọ́ fojú kàtàmà, wọ́n gbọ́ fojú kóòrùn ma. Tàbí kí á ní ọkọ̀ọ̀nù yẹn Nàìjíríà rí kan lé wọn gbé pẹ̀lú ìdání ògbọ́dọ̀ wọ́n bí ma. Ó dìkílà àwọn àti ilé àwọn ilé ìlọ. Ọlọ́run wá ní dhalika lahum khizyun fid dunya, Ọlọ́run láàfẹ́ léyìí ṣe yà ayé fún wọn, kọ ma jábùkù wọn láyé. Wa lahum fil akhirati adhabun adhim, tí wọ́n tó wá dálì kìámà wọ́n tó jí àtò tó bí o kọ̀tán o. Ọlọ́run innal ladhina tabu min qabli an taqdiru alayhim, Ọlọ́run láàmà tí a bá túbá kọwọ́ tó bá wọn. A ma pé ọ̀dá o, ní tàà fi ń sọ sẹ́rẹ̀ ìbọn tàà ń lórí, ẹ̀yìn àdá tàà máa sáré, ọfà tàà máa tàrí, wọ́n sọ mí tàrà wọn kọwọ́ tó bá wọn, àyàfà wọn yẹn nìkan. Fa'lamu anna Allaha ghafurur rahim, wà mọ̀ pé ń bá túbá bá nínú wọn o, Ọlọ́run bá foríjì wọn, àtúnkẹ́ wọn, ìtọ́lọ́run bá sọ̀nà. Ẹ wá rí ọ̀tá bá gbọ́n tí lọ Palestine láti last week títí di àná láàrí pé irú ìṣẹ̀lẹ̀ tá ń sọ ìṣẹ̀lẹ̀ ní Palestine, àgà ní Gaza. Nígbàtí Israel tó ti rí pé òun ti fail, ìtò ló fẹ́ ṣe pẹ̀lú àwọn Hamas ohun oríṣẹ́, ó wá lọ wá àwọn ọmọ Palestine, ọmọ Gaza gangan, ó wá kó wọn bọ̀dí, ó wá fún wọn ní owó, ó fún wọn ní nǹkan ìjà kí a máa dàlúrú, kí a máa pa àwọn èèyàn. Ẹni tó wá lídì wọn, wọ́n pè ní Yasir Abu Shabab. Àwọn kì wá jìnà síbi tí àwọn sójà àwọn Israeli wà, agẹnẹ́ ń sọ gbogbo nǹkan náà fi protect. Àwọn alẹ́ lábáwá kan náà tún bẹ tí a kó fún àwọn tàà ń sọ yìí kí a máa dàlúrú. Gbọ́ngbàtọ́lọ́wọ́ bá lékẹ́ ọlá tí ó mú wọn, Ọlọ́run ní kí àwọn ará Palestine, àwọn ará Gaza, kí wọ́n fẹ́ràn àwọn Hamas, wọ́n fẹ́ràn wọn gan. Tí wọ́n bá ti kẹfẹ́ irú bẹ́ẹ̀ wọ́n àtàwọn lọ́lọ́bó. Kódà ẹbí arákùnrin yìí wọ́n kọ̀wé pé àwọn ọ̀fọ́sí ti ṣe o. Wọ́n declare pé àwọn àti yọ́kùnrin ẹbí àwọn. Bó sì wá gbọ́n tó, bẹ́ẹ̀ sì wá dáàbò tó, ẹjẹ́ máa pé wọ́n rẹ̀yìn ẹ̀. Láàrin àwọn Israel náà ni a pàṣí. Láàrin náà ni a pàṣí.
àwọn Hamas wá gbé rìlísì jáde pé àṣeyọrí kan ní fáwọn èrò tí wọ́n tún bá sílẹ̀ náà ni pé kí la tún wá fẹ́ ṣe fáwọn ẹni yìí a fẹ́ dá wàhálà alẹ́ fún ọnú ilé ó tún yíwọ́ yìí àṣí ló tún tú yìí láti àná yẹn ní Netanyahu ti mọ ìgbésí ayé ẹ̀ ti dàrú pátápátá tó gbọ́gbà pé àwọn ẹni ọ̀fọ́ àwọn ará Gaza ni ọ̀dá ogun abẹ́lé ilẹ̀ irú tí wọ́n dálẹ̀ Sudan fún ọdún tí ẹmọdé ni àná wọn bẹ́m̀bẹ̀ wádá Sudan náà ni bá parí ọ̀bá káyín bá dógun abẹ́lé ilẹ̀ fòye ṣùgbọ́n alhamdulillah ọlọ́ni kí àwọn àmásíká wọn ìyẹn náà wá ní pé tíjọba bá ṣe irú ẹ̀ náà Nàìjíríà iná ara ọ̀nà àbáyọ́nù kò sọ́nà sinmi kan fún àwọn Boko Haram bandit yìí kò sóyò kò láàánú kíjọba sókun sókùtù wọn ni ẹni kò sí lè máa dàlúrú kápẹ́pá wọ ọ̀ká lọ́dọ̀ Yorùbá wọ́n ní àkókò òjòyè ọ̀sán jẹ́nu mi ọ̀kálù lọ Yorùbá ìfẹ́ wà lórí ikú kẹnu ẹ̀má kálù wọn ni ká má jòyè ó ìdájú ẹnu mi ọ̀kálù lọ abẹ́ọlọ́ọ̀lọ́ kọ́ra àwọn ìjọba lọ́wọ́ ìjọba àpapọ̀ ló bá ní ràn wọ́n lọ́wọ́ ìjọba sẹ́rọ̀ bá ní ràn wọ́n lọ́wọ́ ìjọba àbílà bá ní ràn wọ́n lọ́wọ́ ìjọba ẹni kọ̀ọ̀kan ọ̀nà májì kọ́dà Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar